wọn lọ́sùn ẹkú àbójúbà Adeleke ẹkú àbójúbà Adéwùsì ẹkú àbójúbà Adeleke oríire ti kàn wá lọ́sùn ẹkú àbójúbà Adeleke ìdílé wọn pé ebi sálọ ìtura ti dé fún wa lọ́sùn ẹkú àbójúbà ẹ sọ̀rọ̀ sókè oríire ti kàn wá lọ́sùn ẹkú àbójúbà Adeleke oríire ti kàn wá lọ́sùn ẹkú àbójúbà Adeleke ìdílé wọn pé ebi sálọ ìtura ti dé fún wa lọ́sùn ẹkú àbójúbà Adeleke. Ó yá ìmọ̀lẹ́dẹ̀ òkùnkùn wọ̀gbọ́. Ẹgbọ́n náà ìmọ̀lẹ́dẹ̀ òkùnkùn wọ̀gbọ́. Ademola Adeleke ti kórèdé. Ẹ máa jó ẹ máa yọ̀ Ọ̀ṣun ti dẹ̀rọ̀. Ìmọ̀lẹ́dẹ̀ òkùnkùn wọ̀gbọ́. Ìmọ̀lẹ́dẹ̀ òkùnkùn wọ̀gbọ́. Ademola Adeleke ti kórèdé. Ẹ máa jó ẹ máa yọ̀ Ọ̀ṣun ti dẹ̀rọ̀. Ìmọ̀lẹ́dẹ̀ òkùnkùn wọ̀gbọ́. Ìmọ̀lẹ́dẹ̀ òkùnkùn wọ̀gbọ́. Ìmọ̀lẹ́dẹ̀ olókùn kù ọ̀gbọ̀n Kọ́ládé. Ademola Adeleke ti kórèdé. Ẹ máa jó ẹ máa yọ̀ Ọ̀ṣun ti dẹ̀rọ̀. Ìmọ̀lẹ́dẹ̀ òkùnkùn wọ̀gbọ́. Ìmọ̀lẹ́dẹ̀ òkùnkùn wọ̀gbọ́. Ademola Adeleke ti kórèdé. Ẹ máa jó ẹ máa yọ̀ Ọ̀ṣun. Ni a wà lọ́wọ́lọ́wọ́ níbi tí wọ́n ti ṣe ìbúra fún gómìnà tuntun ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti sẹ́nitọ̀ Ademola Adeleke tí àwọn aráàlú ìpínlẹ̀ Ọ̀ṣun tó ṣẹ̀ṣẹ̀ yàn sípò. Ní báyìí wọ́n ti àwọn ọlọ́pàá wọ́n ti yan ní orí pápá fún gómìnà tuntun tí ó sì ṣe àbẹ̀wò wọn. Àǹfààní àwọn èèyàn tí ó wò wá nílé ẹ jẹ́ kí wọ́n mọ̀ yín lẹ́ẹ̀kan sísà. Ṣé o ṣe máa bèrè nǹkan? Olúwo tilẹ̀ Ìwó ọba Abdulrasheed Adéwálé. Kábíyèsí wọ́n búra fún gómìnà tuntun ní ìpínlẹ̀ Ọ̀ṣun lónìí. Báwo ni ó ṣe rí gan lára gbogbo àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun àtàwọn ará ìlú àtàwọn. Wọ́n náà rí bí èrò ṣe pọ̀ tó. Ọlọ́run ló ṣe ìyanu. Ẹ̀dùn àbọ̀ ṣé dáadáa ni? Sálú wọ́n náà rí bí èrò ṣe pọ̀ tó. Àdúrà lágbà fún gómìnà tuntun wípé kí Ọlọ́run fún ní ọgbọ́n ìmọ̀ àtòyé kábíyèsí Ọlọ́run tí yóò fi ṣèjọba ẹ̀. Àwọn ọ̀rọ̀ tí gómìnà tuntun yẹn sọ àwọn nǹkan tó dáa ni àwọn nǹkan tí a gbà ń pé tó bá múṣẹ yóò ṣe aráàlú ní oore. Àdúrà mi fún ni pé ó ṣoríire kí ìgbà tiẹ̀ kó tù wá lára ká dẹ̀ rí bá ti ṣe káwọn ọ̀nà kí gbogbo aráàlú kára tù wọ́n. Gbogbo ohun tẹ́mi máa ń wá ní kára tu aráàlú. Ìgbà tí gómìnà Ọlọ́run jẹ́ kó tu aráàlú, Ọlọ́run ó sì fún lọ́gbọ́n àtòye tí ó fi lè ṣe tí ó fi lè ṣàṣeyọrí ní tàǹfẹ́. Lábẹ́ tó wá ní ìmọ̀ràn yín fún gómìnà tuntun nítorí èròǹgbà àwọn aráàlú ó tóbi púpọ̀ gan. Gómìnà tuntun ti sọ pé ní tóun fẹ́ òun ní pé òun ó súnmọ́ aráàlú dáadáa, òun ó bá wọn ṣe. Mo sì gbà pé bíyẹn bá ti sọ̀rọ̀ tó sì jẹ́ tí ó múṣẹ pẹ̀lú gbogbo ohun tí ó sọ tí gómìnà sọ. Mo mọ̀ pé ara ó tu aráàlú, ó lóun ó súnmọ́ wa
ó tún sọ mọ́ òun ó fún wa ní autonomy, local government autonomy. Ọgbà àwọn nǹkan tó lóun ó ṣe ṣe ìpàwọ̀ èmi ò tí ì mọ gómìnà tuntun tẹ́lẹ̀ mọ̀ nígbà tó ti dé nísìn á wà mọ tí yóò ṣe fún wa. So òun kálukú ló nígbà tiẹ̀ a sì fẹ́ jẹ́ kígbà ọ̀tún ọ̀tún kó mọ̀ tù wá lára. So àgbà pé lágbára Ọlọ́run ìgbà tiẹ̀ yóò tù tọmọdé tàgbà ní Ọ̀ṣun ní àná. Kábíyèsí ẹ̀rọ àṣà gẹ́gẹ́ bí ọba tí ó di gómìnà tí a búra fún lónìí, kí ni ọ̀rọ̀ yẹn ní sí àwọn ará Ọ̀ṣun? Báwo nínú yín ṣe dùn tó lónìí? Ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún ọjọ́ òní tó wáyé. Kò sí nǹkan ju pé bẹ́ẹ̀ bá wo èrò tó ń bẹ́ bì lórí pé Ọlọ́run ṣoore fún wa. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Kí wá ní àmọ̀ràn yín fún àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun torí èrò wọn ó ga lórí ìjọba tuntun yìí? Kí ẹ̀dùn tó ṣe nǹkan ó ní tí ó rò pé òun ò rí bẹ́ẹ̀. Kí wọ́n tó di pé wọ́n dìbò fún Adémọ́lá ni wọ́n ti fọkàn sí èyí tí wọ́n ó rí. Àákà máa bẹ Ọlọ́run ni tó fún gómìnà wa ní ọgbọ́n, ìmọ̀, òye àtàwọn èèyàn gidi láti bá ṣẹ́pọ̀ lájẹ́ kí èrè ń jẹ ìjọba àwa ara wa kó dé ọ̀dọ̀ ti ẹlẹ́nu tẹ́lẹ́gbà. Ọlọ́run ọba yóò sì ràn lọ́wọ́. Kábíyèsí ẹ̀rọ àṣà báwo ni inú yín ṣe dùn tó lónìí sá? Kí ni àmọ̀ràn yín fún ìjọba tuntun tí ó ń bọ̀? Lórí ìjọba tó wà lẹ́yìn, ìmọ̀ràn yín fún ìjọba tuntun tó ṣẹ̀ṣẹ̀ wà lórí àdìsọ́. Ọ̀kàrẹ̀ nínú gbogbo àwọn tó wà bí ṣe ń dùn nínú tèmi náà ń dùn. Àmọ̀ràn mi sí àwọn aráàlú wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní kí wọ́n dákun torí Ọlọ́run, kí wọ́n ní sùúrù díẹ̀ kíjọba yìí ó fi sẹ́tù kó tó di pé àmọ́ ohun tí wọ́n gbèsè láti ṣe àtúnṣe tó bá ti bàjẹ́ àti láti tẹ̀síwájú nípa ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀ṣun. Mo sì rọ ìjọba náà kí wọ́n tètè kí wọ́n jẹ́ ọpẹ́ tí wọ́n fi máa dá àwọn aráàlú lò. Ebi ń pàlú o, Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́. Ẹ ṣe gan kábíyèsí. Bẹ́ẹ̀ sọ. Ọba tó tún wà bí tá a ti fojú wa gánní náà ni a ti fi rí Oluwo of Iwo. Gbogbo àwọn ọba káàkiri ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà ni gbogbo wọn ti wà ní ìkàlẹ̀ fún ti ayẹyẹ ìbúra Ademola Adeleke. Gẹ́gẹ́ bí a ti ṣe ń I don't want to. I don't want to follow. Have you now?
ẹ máa rọ yẹn fún gbà ẹ fún lẹ́bù ni bẹ́ẹ̀ ń gbẹ́kọ̀ọ́ mi ṣe yẹn ní báyìí. Bro, ẹ tó lójú kan o. Ìgbàkan làwọn wà lọ́pọ̀ opposition. Ìgbàkan làwọn wà lọ́pọ̀ opposition. Adúgbò ọ̀nà ògbójú wa jẹ́. Ó ti wá sọ wá di gọ́fúnà. Adúgbò ọ̀nà sátírà mọ́lẹ̀. Please, we need your silence. Governor Aminu Kambua, thank you very much for coming. Udo Emmanuel, thank you very much for coming. Sit. We need to do the goodwill messages for now. Is the what? Okay, Your Excellency. No more goodwill messages for now. Let's listen to His Excellency. Hello. I know you are happy. Hello. Please speak. Okay, Your Excellency. Your Excellency, please. 1, 2. Olúwa ni wọ́n tún bá àwa kan sá aṣọ lọ́wọ́ wọn bá àwa kan sá. Ojú àdìrà tiwa. Ọmọ onírìṣà ó ṣe bàbá ó ṣe bàbá. Àdìrẹ ṣeré Táófíìkì ó ṣe bàbá. Ọmọ onírìṣà ó ṣe bàbá. Àdìrẹ ṣeré Táófíìkì yìí fún abẹ́ta lọ́kọ̀ọ́ta tí ó bá ó ṣe bàbá.
ẹ̀. Ọwọ́ àwẹ̀ wọ́n ti dògbò. Onílé ti gbalẹ̀ padà. Ọmọ onílẹ̀ ti wá gbalẹ̀. Láre Kọ́ládé àpèsè mi o. Ẹ wo ara bí ti lulẹ̀. Ara bí ti lulẹ̀. Ara bí ti lulẹ̀. Ó wáyà àwa kò sára sọ lọ́rùn ọba. Ó yẹ wípé àwa bá ṣe rí rẹ̀ lọ́sùn o. Adébọ́lá sọ wá òye, àwa bá ṣoríire lásìkò. Adeleke sọ wá òye, ẹgbẹ́ aṣoríire, àwa bá ṣoríire lásìkò. Adébọ́lá sọ wá òye, ìwọlẹ̀ àwa bá ṣoríire lásìkò. Adeleke sọ wá òye, àwa gbọ́ etí rẹ̀ sọ̀kan bá dé gbòdù. Adémọ́lá sọ wá òye pẹ̀lú bí ọmọ ọlọ́jọ́ ìgbésí ìmọ̀lẹ̀ sọ wá. Ẹgbẹ́ sókè àṣoríire ọmọ àṣoríire láti lò. Adémọ́lá sọ wá òye àwọn ọmọ àṣoríire láti lò. Dágbére ìmọ̀lẹ̀ sọ wá òye. Ó yẹ gbọ́wọ́ sókè ẹbí lẹ́lẹ́ bí yóò máa fẹ́. Lẹ́lẹ́ bí yóò máa fẹ́. Lẹ́lẹ́ bí yóò máa fẹ́. Èyí ti mọ́lẹ̀. Lẹ́lẹ́ bí yóò máa fẹ́. Àsíá o, ọmọ Adeleke. Lẹ́lẹ́ bí yóò máa fẹ́. Lọ́kọ̀ stéètì fún gbọ́dọ̀. Lẹ́lẹ́ bí yóò máa fẹ́. Lẹ́lẹ́ bí yóò máa fẹ́. Ilẹ̀ wí. Lẹ́lẹ́ bí yóò máa fẹ́. Lẹ́lẹ́ bí yóò máa fẹ́. Àsíá o, ọmọ Adeleke. Lẹ́lẹ́ bí yóò máa fẹ́. Ó wáyà mọ́ wù ìyẹn pé kí ìgbà síwájú. Adéwọlé ní mo wù ìyẹn pé kí ìgbà sẹ́yìn o. Adémọ́lá láti ìgbòho wá fún. Àròlé Adeleke Adétúnjì. Òun ni bàbá òní fìlà gbogbo. Adéwọlé lórí ìyẹ́dẹ́ fìlà síwájú. Lórí ìyẹ́dẹ́ fìlà fún. Sọ́tíọ́mà Adémọ́lá láti ìgbòho wá fún. Àròlé Adeleke Adétúnjì. Bàbá òní fìlà gbogbo. Bóyá bàbá Báṣọ wá sọ wípé Tìdébọ́lá làwa ó ṣe. Tìdébọ́lá làwa ó ṣe. Ẹ̀wá yáwó yáwó ẹ̀dùn ní gbèsè. Tìdébọ́lá làwa ó ṣe. Ilẹ̀ mi o. Tìdébọ́lá làwa ó ṣe. Wọ́n gbọ́. Tìdébọ́lá làwa ó ṣe. Ẹ̀wá yáwó yáwó ẹ̀dùn ní gbèsè. Tìdébọ́lá làwa ó ṣe. Ayé sẹ́rẹ́ ní Tìdébọ́lá làwa ó ṣe. Pẹ̀lú mi lájà gbèsè. Tìmọ́lẹ̀ làwa ó ṣe. Ẹ̀bá ilé ẹjọ́ kẹ́rin kóòtù.
Ọ̀ṣun oyin kọ̀ mọ́lẹ̀ o. Oyin bíbí oyin kọ̀ wá o. Oyin bíbí oyin kọ̀ wá o. Oyin bíbí oyin kọ̀ wá o. Oyin náà Ọ̀ṣun oyin kọ̀ wá o. Ọ̀yá bíbí máa wí pé ó ṣe ọ̀ọ́dọ́rùn owó tí wà á jẹ́. Obìnrin wá sọ̀tà lẹ́nu. Ọba tí obìnrin wá sọ̀tà lẹ́nu. Wọ́n ti kọ́ fẹ̀yìn wálẹ̀ ọlọ́jọ́ yìí sọ́ọ̀rọ̀. Onídàbọ̀ wà tó lò wá pé. Adémọ́lá ní ìmọ́lẹ̀ bóyá òun ṣe ọlọ́run. Òun ṣe ọlọ́run. Kábíyèsí ọba ọ̀jọ̀jọ́ máa gbẹ́sẹ̀ lù wọ́pọ̀. Ẹ ṣe máa. Ìyá àdúrà yeye bí olúborí bàbá gómìnà ẹ ṣe káàbíyèsí bóyá bí ẹ kọ́ wá pé ọba aláṣẹ bí ẹ kọ́ wá pé àwọn adéládé kábíyèsí ọmọ olúwo ọbí oríṣà máa gbẹ́sẹ̀ lù gbọ̀gbọ̀ ọmọdé ẹgbẹ́ sì ṣe ń tọrọ lẹ bí ẹ ń kọ́ wá pé one, two, three, four. Ẹ̀yin tì mọ́lẹ̀ gbogbo ní ẹgbọ́n méjèèjì sókè ẹ wá sọ pé ara bí ti lulẹ̀. Ara bí ti lulẹ̀. Ó ti yá. Ara bí ti lulẹ̀. Ara bí ti lulẹ̀. Ọ̀nàdé gbèsè ara bí ti lulẹ̀. Ara bí ti lulẹ̀. Ọmọ ọ̀nàdé gbèsè ara bí ti lulẹ̀. Ara bí ti lulẹ̀. Ẹgbọ́dọ̀ tòfètòfè lálẹ́ wọ̀ dànù. Ìgò láti lé wọ̀ dànù. Tòfètòfè lálẹ́ wọ̀ dànù. Pẹ̀lú ẹlẹ́dẹ̀ gbèsè ìgò láti lé wọ̀ dànù. Àwọn ìmọ̀lẹ̀ ọmọ ọlẹ́jẹ̀ ìgbésì yìí. Ìgò láti lé wọ̀ dànù. Ẹ pariwo pé ara bí ti lulẹ̀. Ara bí ti lulẹ̀. Àrẹ́gà. Ara bí ti lulẹ̀. Ara bí ti lulẹ̀. Ẹgbẹ́ tòfètòfè lálẹ́ wọ̀ dànù. Ìgò láti lé wọ̀ dànù. Àpẹ́sì tòfètòfè lálẹ́ wọ̀ dànù. Ìgò láti lé wọ̀ dànù. Ẹgbẹ́sì ara bí ti lulẹ̀. Àtìdáde ara bí ti lulẹ̀. Bàbá ti lè sọ̀rọ̀. Ara bí ti lulẹ̀. Ara bí ti lulẹ̀. Kí ló tún kù tí ó ṣe? Ẹ̀gbọ́n kí ló tún kù tí ó ṣe? Ẹni tá a fẹ́ lórí tó ń jẹ lòún jẹ́. Kí ló tún kù tí ó ṣe? Gbogbo ọ̀ṣun ẹ̀gbọ́n kí ló tún kù tí ó ṣe? Kí ló tún kù tí ó ṣe? Ẹni tá a fẹ́ lórí tó ń jẹ lòún jẹ́. Kí ló tún kù tí ó ṣe? Ọmọ eléyè ìwọ la rí bá wí. Adémọ́lá ìwọ la rí bá wí. Ìwọ tó gbà yà wọn tó gbà yà wọn. Ìwọ la rí bá wí. Ọmọ Adeleke ìwọ la rí bá wí. Ìwọ la rí bá wí. Ìwọ tó gbà yà wọn tó gbà yà wọn. Ìwọ la rí bá wí. Adémọ́lá wọ́n ti gbà gbé wòlíì. Wọ́n ti gbà gbé wòlíì. Ìgbà tó ń wọlé wa tẹ́ ń gbé sọ̀rọ̀ wa wọ́n ti gbà gbé wòlíì. Ọ̀làjẹ̀ gbèsè wọ́n ti gbà gbé wòlíì. Wọ́n ti gbà gbé wòlíì. Ìgbà tó ń wọlé wa tẹ́ ń gbé sọ̀rọ̀ wa wọ́n ti gbà gbé wòlíì. Ọwọ́ wa lóde sí. Ọmọba ọwọ́ wa lóde sí. Ìwé tẹ́ kọ́kọ́ tẹ̀sùn tẹ̀ wò. Ọwọ́ wa lóde sí. Àwọn ìmọ̀lẹ̀ ló gbọ́wọ́. Ọwọ́ wa lóde sí. Ọwọ́ wa lóde sí. Ìwé tẹ́ kọ́kọ́ tẹ̀sùn tẹ̀ wò. Ọwọ́ wa lóde sí. 1, 2, 3, 4. Fáṣẹ́nà àtẹ̀mọ̀dì rè ara bí ti lulẹ̀. Ara bí ti lulẹ̀. Sọ̀rọ̀ sókè.
performance of students in the public examinations within the next few weeks. To achieve this target, we will prioritize in-service training and welfare of teachers, enhancement of school environment, and treatment of discipline in the school system, as well as involvement of parent-teachers association in our school administration system. Our administration will soon convene an emergency education conference to articulate our blueprint on the installation of the state education glory. Agro-industrial, we will regard as critical the need to boost wealth creation, job opportunities, and food security through innovative agricultural reforms covering all agricultural value chains. Aside the introduction of modern agricultural practices, we will shift attention to agriculture for export to take advantage of global markets. While we target agriculture export earnings, we will establish modern farmers markets where producers and off-takers can transact businesses. Tourism, in our desire to diversify Osun economy, my administration, rather than state of Osun, which is unknown to the Nigerian Constitution, appreciation as we conclude this address. Let me express my appreciation to the President and Commander-in-Chief of the Armed Forces of the Federal Republic of Nigeria, His Excellency Muhammadu Buhari, GCFR, for allowing a conducive atmosphere for a peaceful, free, and fair election in Osun State. I thank the national leadership of our party, the People's Democratic Party, under the able leadership of our chairman, His Excellency Senator Ijo and his National Working Committee for their incredible support. I also thank our presidential candidate, His Excellency Alhaji Atiku Abubakar, GCON, our vice presidential candidate, His Excellency Senator Ife Oluwo, CON, and all PDP governors. Please allow me to say a special thank you to the Osun State Governorship Campaign Council Chairman, Governor Doyediri, as well as Governor Godwin Obaseki and Senator Bukola Saraki. Also, the minority caucuses of the Senate, House of Representatives, and Osun House of Assembly, and other party stakeholders who stood by Osun State to reclaim our mandate, which was stolen 4 years ago. Let me also thank the state chapter of PDP under the able leadership of Dr. Ademola Adeleke. Yes, yo. Where you going? Wait! Is that okay?
ìyàwó kábíyèsí. Ẹ má ti lọ, wait. Àbẹ̀bí tiẹ̀ náà ni. Ọ̀gbẹ́ni Tẹ́kìtì ọ́fíìsà ni. Àyọ̀ no àwọn gẹ́gẹ́ àwọn mú òun gan tí máa ti fẹ́ kọ́ ọ́fíìsì àwọn ló máa fẹ́. Ẹ̀sùn dàrẹ́ ti lọ bẹ́ẹ̀ yẹn. Sorry bro. Ẹ má sì mẹ́ta ẹ mọ́tò yẹn.